This world is not my home, I'm just a passing through. My treasures are laid up somewhere beyond. Kábínì nílé rẹ̀ kẹ́ni ó tún tún rẹ̀ bí àfikún ni àti pé ohun tó dára púpọ̀ ni. Bí ìgbé ayé Tolú Ogunkoya ṣe lọ rèé, nítorí ti bẹ́ẹ̀ ni ogunlọ́gọ̀ èèyàn ṣe lè péjọ láti máa sọ rere nípa onínúure tó sùn nínú Olúwa. Ní ọdún kan gẹ́rẹ́gẹ́ ó pé lónìí, ẹ wò ó bó ṣe ń lọ nílẹ́sẹẹsẹ níbi tí a ti ṣèrántí wọ̀nyí. Láwọn mú wá fún yín lónìí nkẹ́ mọ̀ bá mi lọ. Ẹja lónìí bọ́ àbẹ̀kẹ́ lórúkọ tèmi. Lórí Orísun gọgọgọ náà ni a sì mọ̀ mú wá fún yín. Ẹ dúró pẹ̀lú wa kẹ́ mọ́ fi wálẹ̀. Good evening, everyone. Can we be upstanding for a few minutes? I want all of us to be involved in this prayer. We're going to pray for the immediate family, the extended family, even the family of Media Rich and all his friends. Can you open your mouth and just say something for the wife, for the children? What are you saying to God concerning them? Well, Yínká Adébáyọ̀ lórúkọ mo jẹ́ ìkan lára àwọn òṣìṣẹ́ olóògbé tájọ ń ṣe àkóso organization náà láti senior level. I think ọ̀gbẹ́ni Tolú Ogunkoya jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ èèyàn gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ara ẹ̀. Ó dẹ̀ ṣe nǹkan láti jẹ́ pé as a marketing communication person ó máa ń jẹ́ lọ́kùnkúndùn pé ká give clients ní value, then àwọn media owners náà tó ń bá iṣẹ́ náà ká make sure pé nǹkan tó jẹ́ tọ́ wọn àdó wọn. So tó bá rí èèyàn tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ó dẹ̀ wà fair, ó ensure level playing ground for everybody, ó mọ́ pẹ̀lú inú tó mọ́, kò sí wà gàbàgebè ńbẹ̀, èèyàn kan jẹ́ pé èèyàn máa kúndùn ní. But ju kápá jù bẹ́ẹ̀ lọ ní pé àwọn òṣìṣẹ́ tó kó mọ́ra bó ṣe ń fẹ́ fún ọṣẹ́ bó ṣe ń fẹ́ dáadáa fúnra ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń fẹ́ dáadáa fún gbogbo wọn. À ń torí ìyẹn ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó impact kò ń ṣe èèyàn kò ń ṣàwọn ọ̀gá tó máa ní òkè má jó lọ́mú wẹ̀ yẹn. We're going to pray for those that are saddled responsibilities of Media Rich OMD and worker. We're going to pray for God to prosper their paths, for God to guide them, to direct them, for God to give them insight, foresight, and revelation to take this company to the next level. Can we raise up our voices unto the Lord? I joined Media Rich in 2007. Nǹkan kan tó máa ń sọ lẹ́nu jù ni pé kò fẹ́ kó jọ̀lẹ̀, kò fẹ́ kó dẹ́ni tó yẹ pé bẹ́yà eye service ó máa dàbí pé báyà ọ̀gá ń bọ̀. No. Tolu will not like that. I remember a day mo lọ gbé wọn ní airport. Èmi try láti kọ́kọ́ náà pé ọ̀gá mi ló ń bọ̀ yẹn kí n tó bá ti méjèèjì kí n yẹ wọn sí kété lọ gbé wọn. Mo wá ń dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bí tí mo ti ń dúró mọ́ yẹ cash mi ni àwọn task force mọ́ yẹ mú mi nìyẹn. Gbà tó máa pè mí Káyọ̀dé, where are you? Mo ní I be arrested. Ó ní okay, no problem. Go immediately to the office. Ó sọ fún wọn pé Káyọ̀dé has committed an offence in the airport. Nígbà tí mo pé ó ti ṣe pé but what I want you to do ni pé owó tó gbèsè tó jẹ́ ẹ tètè bá mi send ẹ̀ sí sódà á lè gbé máa gbé débọ̀. Ó ní tó bá ti dé kí kan sọ fún pé kó wá rí un. By that time máa dé báyìí ó ní MD sọ pé kí wá rí mu kàn kọjá lọ. Káyọ̀dé well done. Kí ló ṣẹlẹ̀? Mo ní mo ń dúró lẹ́gbẹ̀ẹ́ ibì kan ní good. My MD òun ló kọ́ mi lọ́gbọ́n tí mo ṣẹ̀ mọ̀ pé yes ọgbọ́n. Tí a bá ní èèyàn ní discipline ọ̀dọ̀ ẹ̀ ni mo ti kọ́gbọ́n. But at my age now, I'm going to almost 50-something years. But through Tolu, a lot of things in Moko. Someone once said that it is better to go to a memorial or a funeral than it is to go to a party. And he didn't mean that it is better for people to die. He just meant that it is better for people to prepare for what is inevitable, and that is death. Death is something that is inevitable. Death is what will happen. We were in school when we learned Mr. Niger D, and death is inevitable that will happen to everyone. But what do services like this and memorials like this, especially this one that hit close to home, what do they remind us? Something in Hebrews 11 and verse 13. Pè mí lọ́jọ́ kan, ìyẹn ló dùn mí. Nígbà tó ti bẹ̀rẹ̀ sí rí mọ́tò bí mo ṣe ń take ó pè mí lọ́jọ́ kan, mi ò ní gbàgbé láyé mi. Ó kàn pè mí Káyọ̀dé, yes sir. Ó ní you have my number with me, send your account number. But the funny thing, I never saw him until dead. Of her
meet Tolulope Ogunkoya. It's the 1 year after. We are grateful to God for giving us this day. Indeed, it is a glorious day. We pray, O Lord, that God will grant him eternal rest and may perpetual light shine upon him. We wish you all coming back to a various destination, and we pray that we all gather again in fullness of joy. We shall not mourn, we shall have no sorrow, but to give thanks always, God Almighty. This world is not my home, I'm just a passing through. My treasures are laid up. Ẹgbẹ́lé ayé ṣe rere, rere ló pé rere ló dá rere lójú. Ọgbọ́n kan tí mo ti rí kọ́ àti ẹ̀kọ́ kan tí mo ti rí kọ́ nípa ìrántí olóògbé tó ti gbélé ayé ṣe dáadáa lónìí nìyẹn. Ṣé rí Tolú Ogunkoya ó ti gbélé ayé ṣe dáadáa ní ogunlọ́gọ̀ èèyàn ṣe lè máa sọ rere nípa olóògbé yìí. Ẹ̀yin náà ẹja mú kan méjì nínú ìwà ẹni rẹ̀ yìí káwa náà fi ṣe wà wọ̀. Ọlọ́run ọba ó túbọ̀ bá wa dẹlẹ̀ fẹ́ni rẹ̀ ni kó dẹ̀ tú gbogbo ẹbí tó fi sílẹ̀ kó tú wọn nínú. Kẹ́dùmarè mọ́kà sórí gbogbo ẹja lónìí Bọ́bẹ̀kẹ́ lórúkọ tèmi lórí ìkànnì Orísun tẹlifíṣàn.